orí ibùsùn tí mo sùn sí lọ́ọ̀lọ́ọ̀ ni mo ti ń gbọ́ tí ẹnìkan sunkún níbi gìgísẹ̀ ẹsẹ̀ mi. Igbe ẹkún yìí ni mò ń gbọ́ lọ́hùn. Mo rá sí ojú mi yẹ́. Mo ṣàlà ojú náà tán. Nígbà tí màá fi lajú tán, mo rí ẹnìkan tó jókòó síbi ṣíà tó wà níbi ẹ̀gbẹ́ mi àmọ́ súnmọ́ bí gìgísẹ̀ ẹsẹ̀ mi. Mi ò rójú ẹni náà tán dáadáa torí bálabàla ni ojú mi ń wò. Mi ò mẹ́ni tó jẹ́. Mo wá mi ẹsẹ̀ mi, mo fẹ́ gbé ẹsẹ̀ mi ò ṣeé gbé. Bí mo ṣe mi ẹsẹ̀ mi náà rí pé mo ti mi ẹsẹ̀. Ó sáré wá síbi ojú mi. Ó ṣe gbójú sí mi lójú tó rí pé mo ti lajú. Èmi ò rójú rẹ̀ o, àǹtí Ṣeun. Mo fẹ́ gbèsè mi ẹsẹ̀ náà wúwo, ẹsẹ̀ náà ò ṣeé gbé. Mo fẹ́ gbé apá mi, apá náà ò ṣeé gbé. Nǹkan kan tí mo mọ̀ pé mo lè ṣe ni pé mo lè yín orí mi lọ sọ́tún níwọ̀nba àti sósì níwọ̀nba. Kódà wọn ò lè gbórí sókè tàbí gbé wálẹ̀ báyìí. Mo sì wà lórí ibùsùn náà. Wọ́n tó gbogbo kinní náà mọ́ ní lára jẹgbọ̀jẹ̀gbọ́n. Àǹtí Ṣeun, ẹni náà ń bá mi sọ̀rọ̀. Bó tiẹ̀ jẹ́ pé wọn ò gbọ́n tó wí. Àmọ́ kinní kan wọnú mi lọ bí ìgbéraga. Bóyá mo ti wá ní ìgbéraga tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó sùn sórí ibùsùn yìí ni o. Àbí ó ṣẹ̀ṣẹ̀ bà lé mi ní èmi ò mọ̀ o. Mo ṣáà mọ̀ pé kinní yìí sọ fún mi pé táyé lè ń bá sọ̀rọ̀. N ò lè fèsì. Inú rẹ̀ dùn, ó sáré jókòó. Ó mẹ́rọ ìpè èèyàn rẹ̀, ó mú jáde. Ó ń pe nọ́mbà kan. Ó wá ń sọ pé bo ni wọ́n wá gbé fóònù sí báyìí. Ṣé ẹ rí gbogbo èdè tó ń sọ? Lákòókò tí mò ń sọ fún yín, èmi ò gbọ́. Kò yé mi sí, mo sá mọ̀ pé ó ń sọ̀rọ̀, mi ì dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ káàsán olólùfẹ́ Olúwaṣeun Àkànjí. Mo rí àwọn èèyàn mẹ́ta, yes. Ẹnìkan send 3,000 sí mi, ẹnìkan send 5,000 sí mi. Mo rí 5,000 kan torí kò sówó lákàntì yẹn. Àmọ́ mi ò yẹn ò lórúkọ. Mo rí àǹtí Kàfáyà kan àti ẹ jẹ́ mú jáde fún yín. Sórí pé ìní báyìí kẹ́ni ṣèmí ni mo sì mọ̀ wípé látòrí YouTube lówó ìtì wọlé. Kàfáyà Bọ́láńlé Ibrahim, Abdullahi Steve, Taiwo, Janet Abdullahi Tai. So borúkọ náà ṣe wà ńbẹ̀ nìyẹn. Àǹtí Kàfáyà sọ pé please manage it. Ó kọjá manage. Àmọ́ nígbà tí Kàfáyà send owó 3,000 ni wọ́n send. Mo rí pé nìkan send 5,000 tẹ́tẹ̀lẹ̀, bọ̀ mi rí àkáǹtì yẹn débo pé màá lè sọ pé kí n sọ̀rọ̀ lé lórí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ tí mò ń sọ, fídíò kan tí mo parí, ibẹ̀ ni mo ti fàká nọ́mbà mi sílẹ̀. Mo wá promise yín wípé iyekíye tí owó ìbá jẹ́ mi ò ní ná. Kódà tó bá jẹ́ wípé símẹ́ǹtì kan ni mo fi rà sí iṣẹ́ tí studio tá à ń ṣe lọ́wọ́, màá sọ fún yín. Kódà kó jẹ́ wípé ilẹ̀kùn kan la fi rà síbẹ̀, màá sọ fún yín. Lọ́wọ́lọ́wọ́ báyìí owó náà ti di 13,000 naira. Ibi tó ti wá jáde àgbà náà ò ní wọ bẹ̀. Gbogbo yín tẹ̀ ń wò mí pátápátá, ojú yín ò ní fọ́. Dandan kọ́ ni kẹ́ fún mi nítorí pé mi ò ṣí sí owó pamọ́ sí yín lọ́wọ́. Ẹ wá wò pé kẹ́ ẹ máa fi jẹ́ kó rí yìí kó lè máa wá dáadáa. Ẹ ṣe léyìí fún mi. Ẹ ní wọ́wọ́ tì lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo yóò ní lù fún yín jó lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ò ní ya wèrè. Ìtàn eléyìí tí mò ń mú bọ̀ yìí nítorí pé ẹ tiẹ̀ ti wá mórí mi wú. Mi ò ní máa ṣe ní 10 minutes mọ́. 20 minutes ó kéré jù. 15, 20 àbí 25, 30. Bí ìṣe máa post ẹ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má máa fọwọ́ ọ̀dẹ̀. Ẹ máa wò parí. Tí n bá ti wá rí pé ẹ kì í wò parí, ẹ ń fọwọ́ ọ̀dẹ̀ ẹ̀ ni. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. 10 minutes náà ni màá máa ṣe fún yín. Bí mo ṣe ń bá lọ orí ibùsùn tí mo sùn sí, mi ì mọ̀ nǹkan kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀
ó mú fóònù rẹ̀ jáde ó pè nọ́mbà ò lọ ó ní mo ti lajú ó ti lajú ó ti lajú nǹkan tó ń sọ nìyẹn. Nígbà tó yá ó ní bí kò sí nẹ́tíwọ́ọ̀kì ni ẹni ẹ̀dá àkọ́kọ́ tó kọ́kọ́ pè ìyẹn ò gbé kọ́ọ̀lù ẹni ẹlẹ́ẹ̀kejì ó ní bí kò sí nẹ́tíwọ́ọ̀kì ni ó bọ́ síta ó lọ kọ́ọ̀lù bó ṣe bọ́ síta tán báyìí ni dókítà kan wọlé ẹ mọ̀ mọ̀ pé báwo mo sì mọ̀ pé dókítà ni ó wọ aṣọ funfun bó ṣe mọ̀ ń wò ó ṣe kí ni ó dé glasses sójú ó gbé nǹkan gbé sọ́rùn ó gbé sọ́rùn bó ṣe dọ́dọ̀ mi ó rí i pé mo ti lajú ó súnmọ́ tòsí ó ń bá mi sọ̀rọ̀ ó ní Ọlọ́run ṣeun o ó fọwọ́ kọjú mi báyìí lóòótọ́ ó ń bá mi sọ̀rọ̀ ọwọ́ tó fi kàn mí inú bí mi ó ṣe mí bíi kí n mú ọwọ́ mi kí n fi gbá létí àbí kí n gbọ́wọ́ ẹ̀ dànù àmọ́ mo fẹ́ gbé ọwọ́ mi ò ṣe é gbé ó ń bi mí léèrè ṣé ibi ò pa yín ṣé ẹ wà òkè ṣé ẹ ti jẹun kí lorúkọ yín ṣé ẹ rí òun irú aṣọ wo lòun wọ̀ bó ṣe ń béèrè ìbéèrè náà níbẹ̀ mo mọ̀ àmọ́ inú rẹ̀ ń bí mi mi ò fẹ́ dá lóhùn àní ìgbéraga ẹ̀ tún dé ó tún gbé mi wọ̀ ó ní operation yẹn ó yẹ ká ṣe kẹ́kẹ́kẹ́ báyìí o ó ń bára rẹ̀ sọ̀rọ̀ ó mú ìwé kan tó wà níbi kìsẹ́ mi ó mú sókè ó kọ wọ́n lẹ̀ mọ́ ibi bẹ́ẹ̀dì tí mo sùn sí ó mú ó kọ nǹkan síbẹ̀ ó fi kọ́ bẹ̀ padà ìwé kan wà níbi ẹ̀gbẹ́ mi níbi tébù kan báyìí tó wà níbẹ̀ bíi stool kékeré ó mú ìwé náà ó tún kọ nǹkan síbẹ̀ ó dá padà ó wo drip tán fún mi tó wà lókè ó wò ó ní Ọlọ́run ṣeun ó bọ́ síta bó ṣe bọ́ síta tán kò pẹ́ sígbà náà ẹni tí mo sọ pé ó jókòó tì mí tó ń sunkún tí mò ń gbọ́ níbi tí mo wà lọ́hùn òun ti bọ́ síta ń tiẹ̀ ó lọ kọ́ọ̀lù mi ẹnìkan wọlé ó múra bíi nọ́ọ̀sì tiẹ̀ ní kì í ṣe pé ó múra bíi nọ́ọ̀sì bóun ṣe wọlé òun náà rí i pé mo ti lajú ó ló ti lajú ó gbé fóònù rẹ̀ ó kọlù ó ń sọ fẹ́ni náà pé ó mà ti lajú ó ti lajú o òun òròbó ti ń sọ̀rọ̀ ẹni náà wọ́n sọ pé kó bá a sọ̀rọ̀ náà ó gbé fóònù sílẹ̀ ó wá bá mi sọ̀rọ̀ mi ò dá lóhùn ìgbéraga náà tó gbé mi wọ̀ bí pé kí n fẹsẹ̀ mi kí n fi tárí ẹ̀ dànù ó fẹ́ gbé ẹsẹ̀ mi ò ṣeé gbé àǹtí Ṣeun ló bá súnmọ́ mi ó bá gbójú sí mi lójú báyìí ojú tó gbé sí mi lójú ìlà kan ni mo rí níbi ojú ẹ̀ báyìí tó lọ báyìí kì í ṣe pé kọlà àpá ni àpá náà wá tóbi díẹ̀ ó lọ báyìí níbi tó ti gbé sí mi lójú níbi ẹ̀gbẹ́ ojú ẹ̀ kan àpá yẹn nìkan náà mo rí mo ò rójú ẹ̀ dáadáa kódà mi ò rójú ẹ̀ àpá nìkan ni mo fi lè dá a mọ̀ ó tún gbójú sí mi lójú báyìí mo wá sọ ní ọkàn mi pé ṣé lè fẹ́ gbẹnu bọ̀ mí lẹ́nu ni àbúrò bíi lesbian ni mí ni sọ́dẹ̀ lélẹ́yìn ni gbogbo ọkàn mi ni mo ti fi gbogbo èbú tán kódà èpè lókù tí mi ìfẹ́ mọ́ fi ṣẹ́ ó fẹ́ fẹsẹ̀ mi tarí ẹ̀ dànù kó lọ forí sọ nǹkan tó gbé sọ̀rọ̀ kan náà kó rí èpísìsì dànù ọ̀dẹ̀ ẹlẹ́nu rúrùn àǹtí Ṣeun mi ò sọ nǹkan kan ló bá lọ nígbà tó lọ ó tó ṣẹ́jú 5 ló bá wọlé dé padà ó mú nǹkan náà dé injection ni ìyẹn abẹ́rẹ́ ó fún mi ó sì tìbọ̀ mí níbi ẹ̀gbẹ́ ìdí mi mọ́ bí òkè lórun náà kún mi sẹ́rẹ́rẹ́ 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 ni mo bá sùn lọ gbọ́ nǹkan kan mọ́ mo ti ń sùn lọ sọ́hùn ó fún mi lábẹ́rẹ́ náà mi gbọ́ ní ti mọ́ ó kàn dẹ̀ kan náà àbúrò mi ti wọlé kò bá bẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ ó wá ní kí ló dé àbúrò mi wá sọ fún pé àbúrò mi lòun wá sọ fún pé wọ́n ti jí wọ́n ti lajú wọ́n ti jí wọ́n ti lajú ó ti jí ó ti lajú òun rí wọn kọ́ lajú o ẹni tó dúdú pa yìí lójú ló ti lajú ẹ kàn wí ìṣòwò yín ni ẹ má ètè gbé kẹ́ lọ sìnkú yín eléyìí lajú àbúrò mi ló sọ bẹ́ẹ̀ fún un ẹ mọ́ sì mí gbọ́ o àbúrò mi kọ́ ló dúró sí mi tẹ́tẹ́lẹ̀ o mi ò mẹ́ni tó dúró sí mi yẹn o wàrà fámìlì mi náà ni
lọ́jọ́ iwájú ẹ mọ ọmọ ẹni tó jẹ́ o àmọ́ ó dàbí pé àwọn àbúrò mi náà ni ẹni yìí ń dúró dè ń tà tí ò fi tí ì wọlé ìgbà tábúrò mi wá dé òun wọlé ẹni sì wá ń tà ó ní wọ́n pè wá ní ìsìnkú wọn lajú kódà wọ́n sẹ̀ǹdì fọ́tò wọn sí wa àti fídíò wọn sí wa ẹ wò ó wọ́n lajú ibi tá a ti ń sọ̀rọ̀ dókítà wọlé ó ní ẹ̀gbọ́n yín ti lajú o in fact ọlọ́run ṣeun gan o àní ẹni tẹ́lọ́run ò bá pa èèyàn ò lè pa nǹkan tí mò ń sọ fún nọ́ọ̀sì náà nìyẹn bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ arábìnrin tó dúró tì mí òun náà wọlé àwọn yòókù náà wọlé wá ní dókítà ìgbà tí mi wọlé wọn ò lajú o wọn ò lajú nígbà tó wọlé èmi kan wọlé ó lajú náà mo jẹ́ kọ́ kíní kan ok bóyá ó sùn padà ni but wọ́n fọwọ́ sí ojú mi báyìí wọ́n fọwọ́ sí kejì ẹni tó dúró sí mi ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ó lajú o kódà mo bá a sọ̀rọ̀ dókítà wa ní sọ wá fún yín lésì kò fún mi lésì ọ̀rọ̀ o àmọ́ ó ń wo ọ̀tún ó ń wo òsì kódà ó ń mi orí ẹ̀ sọ́tún ó ń mu orí ẹ̀ sósì nọ́ọ̀sì bá ní irú nǹkan báyìí mo ti rí unprofessional tí èèyàn bá ti ń ṣèké orí bẹ́ẹ̀ yẹn àánú ṣe nìyẹn bóyá ó fẹ́ lọ nìyẹn dókítà ní are you okay ó fẹ́ lọ síbo metro mo ti ń sọ fún yín pé nǹkan tẹ́ máa ń ṣe yóò make sense you just talk anyhow. I check everything. I check her pulse, at this, and she's okay. You are telling me, oh, dágbére lọ síbo. Leave this room. Ló bá bọ́ síta. Dókítà ó béèrè pé kí ló wà lọ́wọ́ rẹ tó dì mú. Ọkàn gbogbo àwọn tó wà ń bí ó béèrè lọ́wọ́ nọ́ọ̀sì pé kí ló wà lọ́wọ́ ẹ̀ tó dì mú. Dókítà ní kí wọ́n má wòrí. Ẹni tó dúró tì mí kó má wòrí ìyá tó ń sọ̀rọ̀ wọn ni kó má wòrí wípé láìpẹ́ láì jìnnà ó máa sọ̀rọ̀ bóyá ó tó sùn padà ni ẹ má wòrí a ṣe àwọn tẹ́sítì kọ̀ọ̀kan fún un. Nígbà yìí àwọn tó wá yọ̀ ọlọ́run mọ́ sọ ayọ̀ wọn dẹkún wọn ti ń wò pé kí ló wá ṣẹlẹ̀ báyìí. Ẹni tó dúró tì mí ní nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí mo bọ́ ta ni bẹ́ẹ̀ làbúrò mi gbáyà wọn kí ló dé iná máa bọ́ síta kí ló dé máa bọ́ síta tẹ́lẹ̀ dúró sáà mi abirú kí ni mo wà láwọn onílé ìbá ìtorí olówó ọba gbogbo yẹn ti sọ káàkiri pé àti mi ló fẹ́ para wọn náà tí mi ló fẹ́ para wọn mo dẹ̀ mọ̀ pé roni there is someone behind this. Ìyẹn kó wà nídìí ọ̀rọ̀ yìí we need to marry òdẹjọ́ bámi dá àti mi padà òun ní Kọ́lá ní má ṣe o ẹ wò ó ṣé mo pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta mi ni mo dúró tì wọ́ gbogbo yín ní kí n kúrò mo ní mi ò ní kúrò ojú mi ló ti máa yájú. No, mo ti pé wíìkì o. I said, tí ẹ bá fẹ́ lọ wẹ̀ gan, ó yẹ kẹ́ tilẹ̀kùn bíbá ẹ̀kẹ́ tó wẹ̀ ni. You cannot trust anybody. Táwọn tó fẹ́ pa wọ́n ti dẹ̀yìn ni. Kí ló ń ṣe ẹ́? Kò sẹ́ni kankan tó fẹ́ pa á. Ṣòro, tí mo bá wà depressed gbà mí, kò sí nǹkan téèyàn lè ṣe. Wò ó. This place tí mi bá trust wọn mi ní ká gbé wá síbí báyìí àmọ́ ó dá mi lójú pé ó máa fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì rìn wálé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ má wàásù fún mi bí èèyàn bá kú kí náà máa sọ wọ́n wàásù náà ní nǹkan kan tó máa ráyè mọ̀ ṣe jù òun náà ni pé àmúwọ́ Ọlọ́run ni ojoojúpẹ́ tí ò ya wèrè ojoojúpẹ́ tí ò sọnù
torí ọmọ ẹni kú sọ̀jọ́ ọmọ ẹni sọnù lọ. Bó bá sọ pé ò jẹun wọ́n á ní kó o mògì sóróró kọ́ bẹ́ẹ̀ fi ṣúgà sí àti míìkì pé yóò lọ. Ewu àwa ni kò ṣe o díẹ̀ ń tàlà bá yín nù bèjì o. Àwa ni nǹkan ṣe díẹ̀ ń tàlà bá yín nù bèjì. Ṣé bí ìyàwó mi ni? What do you mean? Ìyàwó mi ni of course. Ẹ má dọ̀rọ̀ irú o. Bó ṣe pè mí pò ti lajú báyìí. Mo busy pẹ̀lú nǹkan kan lọ́wọ́ ni. I have to leave that thing láti wá síbí báyìí. Ìyàwó mi ni. Ojú tẹ̀lé lélẹ́yìí. Mi ò sí nílé. Tí máa wà nílé. Mi ò mọ̀ kó face àwọn nǹkan tó pọ̀ tó báyìí. Inú diary ẹ̀ mo ti rí àwọn nǹkan tó mo rí pé ó ń face. Wípé kó fún èèyàn kan. Ẹni yẹn ò bá ara jà wá. Ẹni yẹn gbà lówó. Kò tó pé kò tó jìnnà. Wọ́n tún dùbẹ̀ ní àkáǹtẹ̀ of 10 million naira. Kò mọ̀ ṣe kúrò ní àkáǹtì ẹ̀. Ó dẹ̀ sọ pé owó báǹkì ni owó olówó ni. Àwọn báǹkì tẹ̀ ti fún ní date. Bóyá yẹn gangan ló ń ṣe. Kò sọ fún mi pé òun yáwó ṣe business ni. Ìtẹ́gbẹ́ra mi pé mo ti fún un. Ẹni tó dúró tì mí ò sọ kankan. Ó kàn sọ wípé Ọlọ́run ọba níbo lójú ẹ wà. Mọ̀jẹ̀sí wá ń tọ́jú ìyá rẹ̀ wẹ̀wù ìjẹ́. Ó máa ṣe o. Ẹ wò ẹ má sọ nǹkankan. Ẹ má sọ nǹkankan o. Kádàrá Allah o. Mo mọ̀ pé ọmọ mi ò ní kú síbí. Táwa ò ní kú síbí. Táwa ò ní kú síbí. Táwa ọkọ mi. Táwa ọkọ mi. Táwa ìyá mi. Jọ̀ọ́ nítorí Ọlọ́run Olódùmarè. Má kọjú mi sóhun alẹ́. Má sọ mí dàdí ọjọ́ alẹ́. Àǹtí Ṣeun. Bí ìyá yìí bá ti mẹ́nu lọ́rọ̀ ni màá máa gbọ́n tán bá sọ níbi tí mo wà lọ́hùn. Àmọ́ mo fẹ́ lajú ojú yẹn ò ṣe é là. Mo fẹ́ gbèsè ẹsẹ̀ mi wúwo. Mo sì fẹ́ na ọwọ́ mi náà wúwo. Mo ṣe àgbà kámú. Mo dúró síbi tí mo wà. Lójú ara mi mò ń lanu. Àmọ́ ẹnìkan kò rí mi kó mò ń lanu. Àǹtí Ṣeun. Báyìí lọ́rọ̀ arábìnrin kan tó bá mi sọ̀rọ̀ tá ń wá. Tọ́ni wípé àwọn olóyè kan máa pè ní Oríyọmí Àbáyọ̀mí. Oríyọmí ọ̀tá Ìbáyọ̀mí lóye káwọn máa jẹ́. Ẹni tó ju àwọn rírè o. Lójú alágbèrè ọkùnrin tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè bá lájọṣepọ̀. Wọ́n ní kí n má mú láàrin. Wọ́n ní kí n ṣàlàyé ẹ̀ fún yín kó lè bá yé yín. Wọ́n ní orúkọ àwọn jẹ́ Táǹwá. Àwọn pàdé ọkọ àwọn táwọn fẹ́ ní ìhà Ìbàdàn, University of Ìbàdàn. Ibẹ̀ làwọn ti pàdé o. Wọ́n ní graduate làwọn. Nígbà táwọn fi pàdé ara àwọn ò tíì ṣetán. Àmọ́ òun ti ṣetán tiẹ̀. Kódà ó ti ń serve. Ó ní dọ́kúmẹ̀ntì kan tó fẹ́ gbà ní school. Òun ló wá gbà. Làwọn pàdé. Àwọn ti wà ní 300 level. Mọ́tò kan náà ló gbà wọn wọ ibi tí àwọn ló gbà wọn nínú campus. Ìgbà tí wọ́n máa fún ní mọ́tò lówó kò ní change. Mọ́tò yẹn wọ́n fẹ́ máa harass wọn pé ó bá sọ pé ò ní change náà kí ní kò ní má wọrí ẹ yọ́nú owó tèmi. Onímọ́tò yọ́nú owó mi. Ó fún mi ní change. Ó kàn ní ẹ ṣé ó ná tiẹ̀. Onímọ́tò yọ́nú owó tèmi ó fún mi ní change. Èmi náà ń lọ. Àwọn ti kọ́kọ́ lọ. Èmi náà ń bọ̀ lẹ́yìn. Torí ọ̀nà púpọ̀ ní àjọ ń lọ. A máa méjèèjì àmọ́.